Edward ṣètò ìjínigbé fúnra ẹ̀ ó fẹ́ fi gbowó ńlá lọ́wọ́ àwọn òbí ẹ̀. ọwọ́ àwọn agbófinró ti tẹ afurasí ọ̀daràn ẹni ọdún 23 kan Edward Okache ló porúkọ ara ẹ̀. wọ́n ní ṣe lọkùnrin yìí lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ 4 kan. ó ní kí wọ́n jí òun gbé kí wọ́n lè dọ́gbọ́n gba owó ńlá lọ́wọ́ àwọn òbí òun. ó lóun ní bísínẹ́ẹ̀sì kan tóun fẹ́ fowó ṣe lórí ẹ̀rọ ayélujára. gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí ṣe sọ nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́rùú ọ̀sẹ̀ yìí. ó ní ẹ̀gbọ́n afurasí ọ̀daràn yìí abilékọ Comfort Okache ló tẹ iléeṣẹ́ ọlọ́pàá láago ìdágìrì. ó ní wọ́n ti jí àbúrò òun tó ń bọ̀ láti ìlú Calabar sí Èkó gbé. àdúgbò Mòwe ni wọ́n ti gbé e. ó láwọn ajínigbé náà ni wọ́n pe òun lórí aago tí wọ́n béèrè mílíọ̀nù 10 náírà 10 million gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. ó ní káwọn ọlọ́pàá gba òun o. kíá ní DPO tẹ̀sán Mòwe SP Fọlákẹ́ Afẹ́nifọ́rọ̀ ti pàṣẹ fáwọn ọmọọṣẹ́ ẹ̀ láti lọ wádìí ohun tó ṣẹlẹ̀ kí wọ́n sì dóòlà ẹ̀mí ẹni tí wọ́n jí gbé náà. erin kú wàhálà bọ́bẹ. èyí ló mú káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fọ́n sínú igbó orí mẹ́rùn mú tó wà lágbègbè tí wọ́n ń sọ ọ̀hún lọ́jọ́ 10 oṣù kẹwàá yìí. iṣẹ́ àṣelàágùn gidi sì ni wọ́n ṣe láti fọ́ igbó náà túútú. wọ́n wá gbogbo kọ́lọ́fín ibẹ̀. nígbẹ̀yìn ni wọ́n rí Edward nínú ilé àkọ́kù kan níbi tí wọ́n fokùn dè é lọ́wọ́ àti ẹsẹ̀ sí. wọ́n sì rí àwọn géńdé méjì Agnes Asamoah tóun jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana àti Uti Aisaya tí wọ́n ń ṣọ́ ni wọ́n bá mú wọn. wọ́n sì tú ẹni tí wọ́n dè lókùn sílẹ̀. àmọ́ nígbà tí wọ́n dé tẹ̀sán tí ìwádìí bẹ̀rẹ̀ àwọn géńdé méjì ọ̀hún jẹ́wọ́ pé àwọn kì í ṣe ajínigbé tòótọ́ o. ọgbọ́kọ́gbọ́n làwọn dá. wọ́n ní ẹni táwọn dè lókùn gan ló ní káwọn ṣe bẹ́ẹ̀ fóun. àwọn sì jọ gbìmọ̀pọ̀ pẹ̀lú ẹni láti bá a gba owó ńlá lọ́wọ́ àwọn òbí ẹ̀. wọ́n ló lóun ti bẹ̀rẹ̀ okòwò kan lórí íńtánẹ́ẹ̀tì òun sì nílò owó ńlá láti fi ṣe é. ó ṣetán owó làá fi pe iná owó. wọ́n tún jẹ́wọ́ pé àwọn ṣì kù. wọ́n láwọn méjì míì Ephraim Anyijọ àti Charity Lupata làwọn jọ jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Yálà nípínlẹ̀ Cross River. wọ́n láwọn yìí náà mọ̀ sí ọ̀rọ̀ yìí. wọ́n láwọn eléyìí ni wọ́n ṣe atọ̀nà Edward dé ọ̀dọ̀ àwọn. àwọn ọlọ́pàá tún dọdẹ àwọn méjì yìí ọwọ́ sì tẹ̀ wọ́n. nígbà tí ojú kojú gbogbo wọn ni wọ́n jẹ́wọ́ pé àwọn jọ dì í ni àájò owó làwọn ṣe. CP Lánrè Bánkọ́lé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti gbọ́ sọ̀rọ̀ yìí ó sì ti pàṣẹ kí ìwádìí tó lọ́ọ̀rìn túbọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. ó ní káwọn afurasí yìí ṣì wà lọ́dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà léléwé ẹran lábẹ́òkúta lẹ́yìn èyí kí wọ́n taari wọn síwájú adájọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.